afẹ́fẹ́ fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ni ọ̀rọ̀ tí ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ń sọ nígbà tí àṣírí tú tí wọ́n ní ọ̀dọ́mọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin òjijì ni tó ní ìbálòpọ̀ ọkùnrin sí ọkùnrin yẹn Idris Okuneye ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bobrisky tó wà látìmọ́lé àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò òdu báṣubàṣu ìyẹn Economic Financial Crime Commission EFCC tí wọ́n ní níṣe ni irùngbọ̀n ló mà ti ń jáde ní agbọ̀n ọ̀ èyí tó jẹ́ kí àṣírí tú pé ọkùnrin náà kò sì ṣeé dọ́gbọ́n sí láti sọ̀rọ̀ ẹ̀ di obìnrin òjijì. Ṣé kìí ṣe ìròyìn mọ́ wípé látìgbà tí Bobrisky tó ti sọ̀rọ̀ ẹ̀ di obìnrin òjijì tó lóun ti lọ ṣiṣẹ́ abẹ láti yí bí Olúwa ṣe ṣẹ̀dá òun tó yí padà sí obìnrin ẹni òkìkí ẹ̀ ti gba Nàìjíríà tó sì jẹ́ wípé ọ̀pọ̀ àwọn èèyàn ló máa ń sọ̀rọ̀ burúkú sí i. Nígbà tó ti ẹ̀yà ni Bobrisky jẹ́ kó di mọ̀ pé òun ti di obìnrin pátápátá àti pé bóun ṣe wà yìí òun ti ní ojú ara obìnrin lára tóun sì ń retí láti ní oyún nínú ọdún tá a wà yìí. Ṣùgbọ́n o lẹ́yìn tí àjọ EFCC gbé lórí bí wọ́n ṣe ló ná owó nínàkúnàá tó ń ṣòwò náírà níṣekúṣe níbi àfihàn fíìmù Beast of Two Worlds ìyẹn àjàkájù ti Ẹniọlá Àjàó tó jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ṣe. ẹni Bobrisky máa ti wà látìmọ́lé àwọn ọlọ́pàá láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ báyìí ṣùgbọ́n tí àṣírí tú ọ tí wọ́n ní ẹni tó pèrè ní obìnrin báyìí tó lóun ti kúrò lọ́kùnrin pátápátá níṣẹ́ náà mà ní irùngbọ̀n ló ti ń jáde lágbọ̀n ẹ̀ nígbà tí kò sí nílé ẹ̀ láti máa fà á. Níṣẹ́ ni àwọn èèyàn tó máa gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n máa ń ṣe ẹ̀yẹ tí wọ́n ní bí Bobrisky bá ń tan rẹ̀ ṣé Ọlọ́run tó dáa ṣe kò mọ nǹkan tó dá ni àti wípé ó yẹ kí àjọ EFCC jẹ́ kó pẹ́ nínú àtìmọ́lé náà nígbà tí ó bá sì jáde kan ya fọ́tò ẹ̀ kan jẹ́ káwọn èèyàn rí bí irùngbọ̀n ọkùnrin bó ṣe kún ní àgbọ̀n ẹ̀. Ní báyìí yẹ̀yẹ́ làwọn èèyàn fi Bobrisky ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn náà fi ń ṣe báyìí o pẹ̀lú bá ṣe ní irùngbọ̀n ó ti bẹ̀rẹ̀ sí ní hù tó ti jáde láàrin àgbọ̀n ẹ̀ gidigidi ní àtìmọ́lé àwọn àjọ EFCC tó wà.